Yorùbá o ọmọ aráyé kí ní ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Àwa máa ṣe ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó. Bẹ́ẹ̀ni o. Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ mi fálárè. Wọ́n gbárí fẹ́lẹ́ bí. Wọ́n kò lè kó wájà. Wọ́n tún polóko wá mú. Ọgbọ́n tí wọ́n gbọ́ ló kọ́. Ọgbọ́n yẹn àgbọ́n jù. Ọgbọ́n náà ló tún padà wá sílé. Ó ń kó wọn mọ́lẹ̀. Tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti Ẹwà ayé wọn lóde. Eva. Yóyóyó. Yóyóyó bí iná alẹ́. Yorùbá rúrúrú bí omi òkun. Bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Ṣé bàbá ṣì ní báyìí? Yorùbá ronú. Ẹ jẹ́ ká ronú. Ọmọ Yorùbá. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé. Ẹ ti sọra yín di àgbà afẹ́fẹ́, bọ́ọ̀lù afẹ́fẹ́, bọ́ọ̀lù fẹ́lẹ̀lẹ̀. Àwọn tí àìfẹ́jọ́ sì ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí abọ́ rẹ̀ ń bòrìṣà ilẹ̀ o. Yorùbá ro. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. A fẹ́ bá wọn ọba aládé sọ̀rọ̀. Àti Ṣàngódélé Tinubu. Oríkì máa ń ború títí kọ́. Ṣàngódélé aka Tinubu àti gbogbo ẹ̀yin ọba aládé ẹ̀yà mi létí yín ẹ máa bọ̀ èmi ọmọ yín náà ni. Gbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. Ilẹ̀ ló máa mì ọ̀dàlẹ̀. Ilẹ̀ ọ̀rẹ́ àfọkọ́yẹ rí. Alákòore tó ń pè lálákòókà. Ilẹ̀. Alákòókà ó tẹ̀rẹ̀rẹ̀ kábì. Bẹ́ẹ̀ ni. Ọ̀gbàràgàdà bí ẹni yèyé mi ọmọ darúgbálẹ̀ àìlè. Ibi tí ka ìkàlẹ́nu mọ́. Òun ló ń pa àwọn ọ̀kà lẹ́nu mọ́ kò sí bó ṣe lè lówó tó ilẹ̀ yìí náà ló máa ń rìn ẹgbẹ́. Àtẹ ìka ọkọ̀ tí a pèlẹ̀. Ilẹ̀. Ọ̀gbàmùgbàmù ojú olódùmarè. Ojú Elédùmarè ò ṣe gbámú. Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀yin ládéládé ẹ̀yin lọ̀rọ̀ súnkàn lálẹ́ yìí. Ṣé rò pé lè gorí ilẹ̀ yìí pẹ́? Ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ gbogbo ẹ̀yin ọba ládéládé ẹ máa bọ̀ ẹ̀yin lóyè ẹ̀yin baálẹ̀ ẹ máa bọ̀. Òdòdó àdáwà aláre ń kà sí máa rẹ̀ jẹ́ o. Yo. Yorùbá ronú o. Ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ pèrègèdè àwa gbórílẹ̀ yìí pé gbogbo ẹ̀yin bàbá mi ládéládé ẹ máa bọ̀ ẹ̀yin lọ́pọ́n súnkàn ẹ̀yin ọba aládé kóòtù òjíire ẹ̀yin baálẹ̀ ìlú àti Tinúfún Ṣàngódélé ọmọ Ìrágbìjí mo kó yín papọ̀ sójú kan nítorí pé kan náà ni gbogbo iṣẹ́ láabi kan náà lẹ ṣe. Ó mà ṣe o ẹ jẹ́ ká tún gbọ́ bàbá wa Ògúndé lẹ́ẹ̀kan sí. Ọjọ́ bá pẹ́ títí ọjọ́ àgbìn o, bọ́nà bá jìnnà àdópin o. Àti sáré àdópin aré, àmàtí jìyà àdópin ìyà o. Àti sunsun àti kan ògiri, ó má di gbẹ̀yìn kọ́ dọ̀tẹ̀ ìmọ̀ o. Ó dọ̀gbẹ̀yìn o. Ilé òní gbóná kárẹ́nu omi sá. Àlèrènú omi kọ́lé. Gbogbo ẹ̀yin bàbá mi ládéládé ẹ̀yin lóyè. Gbogbo yín lọ̀rọ̀ súnkàn láṣálẹ́ yìí. Mojúbà ọmọdé, mojúbà àgbà, mojúbà ládéládé. Ṣùgbọ́n a gbọ́dọ̀ bára wa sòótọ́ ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin lọ̀rọ̀ súnkàn o. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ lọ́mọdé, ẹ káàbọ̀ lágbà lọ́kùnrin àti lóbìnrin, lórílé àti lálejò gbogbo yín pátápátá ni mo rí ẹ káàbọ̀.
di láéláé láéláé pọ́ngbá ó mà di láéláé láéláé pọ́ngbà. Yorùbá oníjọbalẹ̀ ẹ̀fẹ́ nìkan ó di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀. Ọládùúrà Ọládùúrà ti ṣe tèmi náà. God bless you bàbá mi. MKO orúkọ ńlá nìyẹn o. Kẹ́dúró gbọ̀n gbọ̀n gbọ̀n. Àsùngbàgbé ti kàn wọ́n bàbá. Wọ́n ti bá wa tún sún sẹ́yìn. Ó yẹ kó sún mọ́lé ni ṣùgbọ́n wọ́n ti sún sẹ́yìn. Ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọyì àlàáfíà. Bẹ́ẹ̀ ni Bí o. a bá ṣaláìní ká tó wá ní a ó mọyì bàbá ń fojoojúmọ́ jẹun ata. Ó dífá fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà. Gbogbo ọmọ kóòtù òjíire ẹ̀yin ládéládé ẹ máa bọ̀ ẹ̀yin lọ̀rọ̀ náà kàn. Ìbàdàn, Oǹdó, Ìjẹ̀ṣà, Ilé Ifẹ̀ o. Àkúrẹ́, Ọ̀wọ̀, Ìkàrẹ́, Ẹ̀yìn Èkìtì ẹgbóhùn yìí pé o. Ìbàràpá, Ilé Ẹ̀gbádò, Ẹ̀yìn Ọ̀ṣun ẹgbóhùn yìí pé o. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ o, ẹ̀yin Ẹ̀gbá ọmọ Lísàbí. Ṣọ́jú ayọ̀ súnmọ́lé ṣá. Bàbá wa Ògúndé Herbert Ògúndé ẹ ṣé. Mo kí gbogbo wa pátápátá, mo kí wa pé ẹ káàbọ̀ sórí ètò mi ètò yín, ètò ká sọ kókúnná, ká fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀, ká finú wénú. Ẹ̀yin bàbá mi ládéládé, mojúbà ọmọdé, mojúbà àgbà, mojúbà ọkùnrin, mojúbà obìnrin o. Ẹni tó kọ́kọ́ tẹ̀lú yìí dó mojúbà o. Ẹni tó kọ́kọ́ momi nílùú yìí mojúbà kó mi má ṣe pa mi lórí o. Ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ nílùú yìí mojúbà kí má tẹnu gbó bí ọwọ́. Ẹni tó kọ́kọ́ dé adé àkọ́kọ́ lórílẹ̀‐èdè kóòtù òjíire mojúbà o. Mojúbà bá ńlá bàbá mi Ọlọ́fin Ògún fún mi nírè látòtúfẹ̀ lọ́hùn. Ìbà o. Mo wá tún júbà ọba tó wà lórí ìtẹ́ lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ adé abárí mojúbà. Gbogbo ọmọ kóòtù òjíire ẹ yá mi létí yín lórí ọ̀rọ̀ ìjàngbadì náà ni, lórí ọ̀rọ̀ ìjàngbara, lórí ọ̀rọ̀ afẹ́ ní ìpínlẹ̀ tiwa. Ẹ ṣé màmí ẹ káàbọ̀ sórí ètò. MKO ẹ káàbọ̀ sórí ètò. MKO olóko ńlá. Ọládùúrà ti ṣe tèmi. Ọládùúrà ti ṣe tèmi náà. Mo láìkí bẹ́ẹ̀ ṣe kórí ẹ ṣe sọ orúkọ yín yẹn ẹ ń pe àpèmọ́ra là á pe tèmi dire ni. Gbogbo ẹ̀yin tí mo rí lójú fọ́nrán, gbogbo yín pátápátá ni mojúbà yín o. Mojúbà kìíní gbọ́rọ̀ tó dorí kodò tí ò ní ṣomi. Mojúbà pẹlẹbẹ náà tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀ láì tásìkò. Mojúbà ọmọdé, mojúbà àgbà o. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin o. Mojúbà àárọ̀, ọ̀sán, ìyálẹ̀ta àti ọ̀gànjọ́ òru. Mojúbà ládéládé pátápátá. Mi ò jẹ́ yájú sádé torí pé ọmọ ìdílé ọba ni mí. Wọ́n dẹ̀ sọ pé erin ló máa ń tó kinní kan fún. Mo fẹ́ try láti pòwe náà ní ṣe rí pé tẹ bá ní kí n sọ ní Faransé màá bá yín sọ. Lórí ọ̀rọ̀ ìjàngbara tó wà nílẹ̀ yìí ni mo fẹ́ ṣe àkíyèsí gbogbo ẹ̀yin bàbá mi ládéládé sí. Nítòótọ́ a lè ní kẹ́yìn bàbá wa ládéládé aládé òtítọ́ àtòdodo, a lè ní kẹ́ gbádé sórí kẹ́ máa lọ bá wọn jà ní títì, kẹ́ máa ṣe kwanta. Ṣùgbọ́n níbi tẹ́ gún wà sí kò mà sí ohun tó mà ṣókùn sí yín.
wọ́n mú Sunday Ìgbòho wọ́n sọ di ẹni tó ń ráre kiri ìgboro, ẹ sọ di ẹni tí ilé ò gbà tọ́nà ò gbà, ẹ wí pẹ́kẹ́. Gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ 8 ni wọ́n pa, báwọn kan tiẹ̀ sọ pé 2 ni, ẹ lè fẹ́ kọ́ tọ́nà fún wa. Ẹ ṣé bàbá mi MKO àṣẹ. Èèyàn 8 ni wọ́n pa nílé ẹ̀, wọ́n pa títí wọ́n tún pológbò tí ò ṣẹ̀ tí ò rò, torí pé wọ́n rò pé Sunday Ìgbòho ni. Ẹ mà tí ì ṣe nǹkan kan sí. Èyí tá a máa rí ní irọ́ kàbìtìkàbìtì tá a rí kà wípé Oníwò ó lóun mú Sunday Ìgbòho òun lọ mú bẹ Buhari, ṣé ohun tó kàn yín kàn nìyẹn? Ojú gbà mí tì fún gbogbo ọba ládéládé. Sí gbogbo ẹ̀yin bàbá mi ládéládé, ẹ káàbọ̀ sórí ètò. Èmi ọmọ yín ni o, Ọmọ́tádé ṣe ẹ fún Ṣayọ̀ Ọbátúlà, onígbàkulé láti ṣẹ̀rẹ̀ ọlọ́fínmólé. Ọba là ń dé nídìílé ìyá mi, ọba là ń jẹ nídìílé bàbá mi. So ohun tí mo sọ kò lè hun mí láṣẹ onílẹ̀. Gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ládéládé kóòtù òjìrè, ẹ̀gbọ́nà ṣé bí àwọn aláṣekù ṣé bí wọ́n ṣe ṣe rèé? Àbí ẹ̀yin kò jẹ ọba kẹran má jẹ lé ni? Nígbà tó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ nínú yín gan ìpèbí yín ò pé, ìmí nínú ìpèbí ló ti ń ṣe fìkaròdí. Ẹ lè mọ ẹ̀tọ́ ìlú ṣe ju pé kí wọ́n máa gbówó fún yín kẹ́ máa ṣe àpapín. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, ìjàngbáradì ohun tẹ́ ẹ jẹ ọba kóòtù òjíire lé lórí. Ẹ wo bí ọmọ Fúlàní bó ṣe ń wọlé yín wá lọ́tún tó ń wà gbègbè yín wá lọ́sì, tí wọ́n wá ń ṣe gbogbo àwọn tó wà lábẹ́ yín tó ń ṣe wọ́n ní ṣùtá. Ẹ sọ Yorùbá kóòtù òjíire, ìṣẹ̀ṣe wa, àṣà wa, ohun àmúyangàn wa, ohun ìjà ogun wa, ẹ sọ di túẹ́. Ẹ sọ di túẹ́. Kò sí lẹ́nu àwọn tí wọ́n ń jáde síta tí wọ́n ń bú gbogbo ẹ̀yin ládéládé, tó ń sọ pé kò sí nǹkan tó ń jóògùn, kò sí nǹkan tó ń jáfọ̀ṣẹ, kò sí nǹkan tó ń jẹ́ kinní kan. Nígbà tó jẹ́ pé ẹ̀ta ni ẹ̀tọ́ ó wá dẹrun nídìí mọ́ yín lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi ládéládé. Ojú gbà mí tì fún yín. Gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ kóòtù òjíire lórí ìjàngbara òmìnira ọmọ kóòtù òjíire nítorí owó. Ẹ̀yin ò mọ̀ pé òwò ẹrú ó máa ń wó ni mọ́lẹ̀ ni. Kẹ́yìn ṣá ti yó, káwọn ọmọ yín ti yó, ìyà bá máa jaráàlú, kò sí ìtókàn yín bẹ̀. Ẹ wò ó, lórí ọ̀dàlẹ̀ baálẹ̀ kú, òun ni Júdásì ló pokùnso sí, gẹ́gẹ́ bí Bíbélì ti wí. Ajá ló lá òkú arábìnrin Jésíbẹ́lì lórí agbára tó rò pé òun ní àti Mótótán. Mótótán yìí náà ló pa gbogbo ìdílé wòlíì Élì, wọ́n parun pátápátá ni. Nítorí kíni? Nítorí pé wọ́n ń fi ọlá jiyọ̀. Gbogbo ẹ̀yin bàbá mi ládéládé kóòtù òjíire, ẹ ń fi ọlá jiyọ̀, ẹ dẹ̀ ń fìyà jẹ gbogbo àwọn tó wà lábẹ́ yín pátápátá. Ẹ joyè bámúbámú ni mo yó. Ẹ mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan bámúbámú lẹ̀ yó. Ẹ jẹ́ fún mi ní 1 second, ẹ má bínú. Ẹ jẹ́ kí n plug kíní.
nítorí ìbẹ̀rù bojo, ìjẹkújẹ, àìní ayọ̀ ọkàn, àìní ìbẹ̀rù Olódùmarè àti àtúbọ̀tán ayé yín. Nínú yàrá kótópó tẹ́ máa gbẹ̀yìn sí, yàrá tí ò ní jáde tó jẹ́ pé wọlé nìkan ló wà, á wá kù yín á kù kàdárà yín. Ẹni k'Ọlọ́run fọwọ́ mókè ẹ̀ ń bẹ, ìwà tẹ́ ń hù nìyẹn. Pé k'Ọlọ́run fọwọ́ mókè ẹ̀ ń bẹ kẹ́yìn kọ́kọ́ jayé ná. Tẹ́ bá jayé tán, ẹ̀ dẹ̀ máa lọ yanjú ìtókù lọ́run. Ẹ ti gbàgbé wípé tẹ́ bá lọ tán ẹ máa fà wọn kan lẹ̀. Ẹ ń gba rìbá lọ́tún, ẹ ń gba rìbá lósì. Ẹ fi rìbá yìí, ẹ fi ta ọ̀la àwọn ìrandíran yín fún Fúlàní. Ẹ̀yin àgbà ọ̀bàyéjẹ́ yìí. Wọ́n á béèrè lọ́wọ́ yín. Ọmọ ẹlòmíì á dédé máa ṣẹ́ èpè fún pé bàbá òun tó dẹ̀ jẹ́ ọba. Nítorí wípé ìyá máa jẹ ọmọ ẹlòmíì nínú yín. Òṣì máa ta ọmọ ẹlòmíì nínú yín. Ìran yín, ọ̀pọ̀ ìran yín ló máa di ìgbàgbé, ló máa di ẹni tí kò tiẹ̀ dórí oyè rí rárá. Fúlàní gbówó wá fún yín, ẹ̀ ń gbà á, ẹ̀ ń gbà á. Ó di Fúlàní mélòó tẹ́ ti pa ládùúgbò yín, ẹ̀yin ọba aládé? Àbí ẹnu ọ̀nà ààfin yín nìkan tẹ́ kó àwọn gòdògòdó sí? Tí Olúwa ò bá kọ́ ilé náà, òṣìṣẹ́ ń ṣe lásán ni. Tí Ọlọ́run ọba tí ò bá ṣọ́ ilé náà, gbogbo àwọn gòdògòdó tẹ́ kó síwájú ilé, estate ti yín nìkan tẹ́ ní kán máa ṣọ́. Kéèrà má rà yín kó má rà àwọn ọmọ yín. Nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ sí gbogbo àwọn your subjects. You don't care about your subjects. All you people care about just you and your family and your stomach. Ẹ ti gbàgbé wípé kò sẹ́ni tó ń wọ balùwẹ̀ tí kì í bọ́ṣọ. Tó bá ti jẹ́ pé tẹ́ bá ti wọ balùwẹ̀, ẹ máa bọ́ṣọ, ìhòrìhò lẹ máa wẹ̀, ó ti tán. Ẹ tẹra mọ́. Nítorí àwọn ọ̀jẹ̀lúrun, wọ́n ti bá yín dúnàádúrà. Wọ́n ti sọ fún yín pé 2023 yìí o, àwọn máa dogún, àwọn máa dọ́gbọ̀n. Àwọn á di olórí àti adarí ìlú Nàìjíríà lápapọ̀. Mò ń sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Bọ́lá Ṣògódélé ojú Tinubu. Ọmọ Ìrágbìjí. Ó dọkọ sí yín gbá, ọ̀dàlẹ̀ náà lẹ fi tẹ̀lé lẹ́yìn. Ìwà ọ̀dàlẹ̀ náà lẹ fi tì í débẹ̀. Àwọn Fúlàní wọ́n bá yín ṣèlérí. Wọ́n náà wọ́n á ṣe gudugudu méje yàyà mẹ́fà fún yín tí ẹ bá jẹ́ kí ìjàngbara, not ìjàngbadì, ìjà kọ́ ni, ìjàngbara tó ṣẹlẹ̀ lọ́jọ́ta kó wáyé. Gbogbo yín ẹ pé bíríkótó, ẹ pín owó, ẹ fọwọ́ sí pé kán káwọn ọlọ́pàá jáde. Àwọn ọlọ́pàá tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ wà nínú igbó màjákú lọ́hùn tó yẹ kán lọ ràn wọ́n lọ́wọ́. Mi ò mọ̀ pé Nàìjíríà pa nírú àwọn
ajagun bẹ́ẹ̀ yẹn ẹ wo bọ́n ṣe kilt, ẹ wo bọ́n ṣe wọṣọ, ẹ rówó raṣọ gidi sí wọn lọ́rùn láti wá fi bàtà àwọn ọmọ ọlọ́mọ jẹ́, ṣùgbọ́n ẹ rówó ra nǹkan ogun, ẹ dẹ̀ rówó ra nǹkan ogun, ẹ ra mọ́tò oríṣiríṣi fún wọn, ẹ fọwọ́ sí gbogbo yín lẹ́jọ́ mọ́ ń pa ẹ̀. Ọmọ Fúlàní ń dà yín ríboríbo. Wọ́n ní 2023 pé àwọn ọmọ yín àwọn á gbé wọn sípò gíga, ṣùgbọ́n tí Yorùbá bá ti lè pín kò lè ṣẹlẹ̀, tí Yorùbá bá ti lè gba òmìnira kò lè ṣẹlẹ̀. Ẹ ti mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ nìyẹn. Gbogbo yín pàdé àpòpọ̀, ọmọ ọlọ́mọ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ fẹ́ dẹ̀mí ẹ̀ légbodò, ẹ tẹra mọ́. Inú yín jọ̀ ni ẹ̀yin bàbá mi, kábíyèsí o, kábíyèsí o, ẹ̀yin ọba aládé, inú yín jọ̀, inú yín bu ẹ̀rọ òrùn sa, kábíyèsí o. Mo bọ̀wọ̀ forí adé ṣùgbọ́n màá bá yín sòótọ́ ọ̀rọ̀, inú yín jọ̀, inú yín bu ẹ̀rọ òrùn sa, tínú yín ò bá jọ̀, tínú yín ò bá bu tí ẹ̀rọ òrùn sa, ẹ mọ̀ wípé ẹni tó fún yín lówó tó ní kẹ́ ẹ lọ da ọmọ ìyá yín, kẹ́ ẹ lọ da ọmọ bàbá yín, kẹ́ ẹ mú ọmọ ìyá ọmọ bàbá yín, kẹ́ ẹ gbé wọn sínú ìgbèkùn, kẹ́ ẹ mú wọn, kẹ́ ẹ máa pa wọ́n, kẹ́ ẹ máa lọ fi ọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu wọn bó ṣe máa bà tí wọn jẹ́. Tínú yín ò bá jọ̀, ẹ mọ̀ wípé wọn ò lè gbọ́rọ̀ sí yín lẹ́nu nítorí pé wọ́n mọ̀ wípé táwọn bá gbélé yín lọ́wọ́, bẹ́ẹ̀ ṣe da àwọn ọmọ ìyá yín ọmọ bàbá yín yìí, ẹ máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn. Gbogbo ẹ̀yin aládé, kábíyèsí, gbogbo yín pátápátá, ọ̀run máa wo ọ̀pọ̀ nínú yín. Àwọn alálẹ̀ wọ́n máa jẹ́ pé kíni, wọ́n máa jẹ́ kí adé kó máa wọ̀ yín lọ́rùn, nítorí ìwà tí ẹ̀ ń hù wọn yóò dáa. Ẹ lérò pé Fúlàní máa gbé sílẹ̀, ó ń gbé, ó ti gbé sílẹ̀ fún yín gan ni. Fúlàní ti kí yín lẹ́yìn gan ni, ẹ̀yin lẹ bẹ́ síwájú bí ọ̀pọ̀lọ́. Fúlàní tó mọ̀ yín lọ́dàlẹ̀, Fúlàní tó mọ̀ yín lọ́dàlẹ̀, tó mọ̀ yín ní ajẹnifẹ́ ní ègútélé. Wọ́n wá jẹ́ kẹ́ síwájú àwọn àbí. Fúlàní ò lè fàyè gbà yín torí pé kí ni, ọ̀dàlẹ̀, àkótílétà, olè, apanilẹ́kún, apanilẹ́kún jayé lẹ́yìn bàbá mi ọba aládé Kóòtù Òjíire, látòrí kékeré títí dórí, látòrí baálẹ̀ títí dórí ọba aládé, first class, torí grade by grade ni ṣé mo mọ̀ sí, àmọ́ bẹ́ẹ̀ ṣe ń tò, látòrí baálẹ̀ dé first class ọba, dérí àwọn bàbá, àwọn ọmọ ọlọ́mọ kan wọ́n pa wọ́n, ẹ̀yin jó dàgí ní yòdò, ẹ̀ ń ṣe patí, kò kàn yín. Àwọn ọmọ ọlọ́mọ ń fojú winá, ẹ̀ ń ṣe bí jẹ̀díjẹ̀dí. Adé máa dé yín oníbímọ́lẹ̀ ni, adé máa ń dé olùbímọ́lẹ̀ ni, adé máa wọ ẹlòmíì lọ́rùn. Ẹ lè rò wípé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí yín. Ó farun wájú pọ̀ mọ́ ti pàkọ́ lẹ́yìn bàbá mi aládé.
alágàbàǹgebè ọ̀dájú ẹranko lásán. Kábíyèsí o. Ó farun wájú pọ̀ mọ́ ti pàkọ́ alágàbàǹgebè ní gbogbo yín pátápátá. Ó di àdúgbò mélòó, ó di ìlú mélòó tó ti ní àwọn Fúlàní tá dè mọ́lẹ̀ rèé. Ó di pé kú fún Fúlàní kí ẹran Fúlàní kó máa bá mọ́tò jagbà figagbága lójú títì ládùúgbò yín, wọ́n á kẹran wọbẹ̀. Ẹ̀dẹ̀ ní san kankan tí wọ́n bá ti débi tẹ́yìn ń gbé. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹ̀yin bàbá mi. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni bá dalẹ̀ ilẹ̀ á mú. Kò síbẹ̀ ṣe lè ṣe tó. Ẹ̀yin ti gbàgbé wípé nígbà tí ẹ wà nínú ilé nípèbí, oríṣiríṣi bá àti ẹ̀ mọ́ aṣá ń rí wò nínú tẹlifíṣàn. Aṣá ń rí wò lórí Yorùbá fíìmù. Oríṣiríṣi àwọn òkìlọ̀ tó máa ṣe fún yín. Oríṣiríṣi ìkìlọ̀ tí wọ́n ń ṣe fún yín. Ṣùgbọ́n nígbà tó jẹ́ ọ̀pọ̀ nínú yín, Bọ́lá Ahmed Ṣàngódélé, ọmọ Ìrágbìjí, òun ló sọ ọ̀pọ̀ nínú yín di ọba. Aláùsá secretariat, aláùsá lẹ̀ náà ń pè, aláùsá ni, ṣùgbọ́n aláùsá lẹ̀ máa ń pè. Aláùsá, oko Haúsá níbẹ̀ nígbà yẹn, nígbà wáṣẹ̀, oko Haúsá níbẹ̀. Ẹ mọ̀ nǹkan tó ń pè ní Haúsá, àsálà. Òun náà wá sọ di aláùsá, wọ́n ti sọ di Yorùbá ṣùgbọ́n aláùsá ni. Ibẹ̀ lẹ ti lọ gba sátífíkẹ́ẹ̀tì. Ẹlòmíì inú yín ò wọ̀ pè bí. Kọ́ ṣá ti ya fọ́tò, kọ́ ti rí pé ẹ̀yin náà jọba. Kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Tá lọ bá lọ, àbọ̀ àbọ̀. Ọba kan, Haúsá ni chairman àdúgbò ẹ̀. Ìbò tí wọ́n dì kọjá yìí, ìbò councillor àdúgbò tí wọ́n dì kọjá, chairman of the county, àbáwo lẹ ṣe ń pè ní Nàìjíríà, chairman kìíní kan, Haúsá ló ní gbogbo aráàlú gbọ́dọ̀ dìbò fún pẹ̀lú pankẹ́rẹ́. Kì í ṣe pé wọ́n ní wọ́n pé mo mọ̀ sí ni. Mo tún mọ ọba kan tí mo ṣe ń bá yẹn pò lọ́wọ́, Kàbírù ti sọlọ. Ọmọọṣẹ́ Wàsíù Àyìndé, ọmọ ẹ̀yìn Wàsíù Àyìndé ló fi ṣe chairman tìlú tiẹ̀. Wọ́n gbé ballot box, wọ́n gbé gbogbo ẹ̀, wọ́n gbé sálọ, ìjà bẹ́ẹ̀lẹ̀. Ó lọ fi ẹjọ́ sun kí lorúkọ ẹ ti ń jẹ́ ti Lagos State. Ó kó bodyguard fún, wọ́n gáàdì ilé ẹ̀ pé wọ́n fẹ́ wá pa òun nítorí ìjẹkújẹ. Ẹ gbọ́, a ní Fúlàní ń pààyàn, ìwọ tún fi ọmọ ẹ̀ ó tún fi jẹ chairman. A ní Tinubu, a ní kì í ṣọmọ Èkó, a ló ń dá gbogbo èèyàn lágara, ìwọ tún mú ọmọ ẹ̀ ó tún fi joyè. Ṣé rí pé mo mọ nǹkan tí mò ń sọ? Nǹkan tó wá pọ̀ jù tí ẹ wá ń ṣe ní wípé ẹ wá ń lo ráyèráyè fún gbogbo àwọn tẹ́ bá ti fẹ́ gàba lé lórí.
ẹlòmíì nínú ẹ̀yin oníjẹkújẹ òbí yìí náà wọ́n bá ti fún yín ní 100,000 naira ẹ ń dìbò lọ ni ẹ ti gbà pé 100,000 naira yẹn á tán ògo ọmọ yín ọ̀la lẹ ti gbàdánù yẹn. ẹ̀yin ọba Yorùbá ẹrù tàtẹ̀yìnwá o jọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀dà dáńdédé sùnmọ́nù wàá gbà ní Fúlàní ṣe fún yín o. Pín láti ṣẹ́gun ní nǹkan tí wọ́n ṣe divide and rule pín láti ṣẹ́gun wọn divide and rule wọ́n pín láti fi ṣẹ́gun wọ́n kó sí yín láàrin pín àti ṣẹ́gun pín àti gàbálé lórí tẹ́ bá fẹ́ ká lò bẹ́ẹ̀ divide and rule ní gbogbo ohun tí Buhari ń ṣe àtàwọn ẹmẹ̀wà ẹ̀. Divide and rule yìí pín àti gàba léyàn lórí yìí wọ́n ti lò sẹ́yìn látọdún gbọ́ngàn nígbà ayé àwọn Gẹ̀ẹ́sì àwọn British nígbà tí wọ́n bá ti fún ẹ̀yin ọlọ́fun tòlótòló ní mílíìkì àti búrẹ́dì tẹ́ bá ti jẹ tán wọ́n á wá sọ agolo yín wọ́n á sọ yín dànù sórí àkìtàn. Tí Bọ́lá Tinubu tó bá jẹ pírẹsidẹ́ǹtì 2021 pàǹtí ló ti jẹ́. Wọ́n máa make sure pé òun náà kú sẹ́wọ̀n ni bíi tAbíọ́lá. Wọ́n máa make sure pé wọ́n fi sẹ́wọ̀n nẹ̀ yẹn tẹ́ bá ti rí ṣebí yẹn tẹ́ bá rí. Ọ̀yọ́ lẹ́wà big time o. Ọ̀yọ́ lẹ́wà. Èmi ò ní èébú rẹpẹtẹ tí mo fẹ́ bú yín tí bá ní kí n máa bú yín kí n máa sọ̀rọ̀ báwọn kọ̀lígè mi àjọ ń sọ̀rọ̀ jàǹgbà àjọ ń sọ̀rọ̀ lórí kí n tí bá ní kí n máa sọ nǹkan ẹ mú mi ṣe lọ́hùn torí inú ń ta mí. Nnamdi Kanu wọ́n mú àwọn tiẹ̀ wọ́n ń jà fìtìfìtì wọ́n ń jà fìtàfìtà. Sunday Igboho ó dẹni tí ò lè jáde nítorí nǹkan tó jẹ́ pé ó kàn fẹ́ sọ pé àwọn èèyàn mi leléyìí bí ọ̀pọ̀ ọmọ kóòtù òṣìjíire bẹ́ẹ̀ ṣe máa rówó mú nínú ẹ̀ lẹ́ ń wá lẹ́ ń lé kiri. Orí nǹkan tí ẹ lè dà láéláé ipò tí àwọn ìran yín ò lè dé nítorí ẹ bà jàǹgbàdì ìjàǹgbara Ọjọ́ta ẹ bàjẹ́ ẹ bímọ àti pa ọmọ ọlọ́mọ. Ẹ̀yin ọba Yorùbá ẹ tún lérí ikú sí ẹ lérí ikú sọmọkùnrin yẹn pé nítorí pé ẹ pè é ìtorí pé ẹ pè é kò ṣe nǹkan tẹ́ ẹ ní kó ṣe ẹ ní ìwà tó kù yẹn ẹ ló máa ṣe kí ni ẹ ló máa lẹ́yìn máa lọ wá ọ̀rọ̀ yẹn wá. Ó mà ṣe o ó ṣe tàràrà ó ṣe tóróró.
ẹ má bínú torí ọ̀rọ̀ yẹn wà ńlẹ̀ yeah. Is it bọ̀. Ilé aláyọ̀ nínú ajá náà. Okay. Mo ti rí nǹkan tí mo fẹ́ play. The Bluetooth device is Kẹ́ ẹ gbọ́. ready to pair. Torí mi ò kìí ṣe nǹkan tèmi. Kí má ṣe kí ni. The Bluetooth device Okay. is connected successfully. Ẹ gbọ́ o. Àjànàkú Akéwì fans club ilé aláyọ̀ nínú ilé wa yìí o ilé aláyọ̀ yóò ní dàrú. Bọ̀dá mi Yorùbá máa ń sọ wípé àgbàlagbà ò kí ń sọ̀rọ̀ tán. Ẹ jẹ́ kí ó tán lẹ́nu kó kùn síkùn. Ẹ rí pé mi ò sọ̀rọ̀ kankan. Bóyá torí pé mi ò active nínú Àjànàkú bọ́ lórí gbogbo platform mi pátápátá. Mi ò sọ̀rọ̀. Àwọn èèyàn fẹ́ kí n sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ mi ò sọ̀rọ̀. Bẹ̀sì nǹkan kan tí mo fẹ́ kí gbogbo lè mọ̀ ni wípé 2 weeks ago àwọn àgbààgbà Yorùbá tí mo lè dárúkọ wọn ṣùgbọ́n èyí ò kì í ṣọjọ́ ọ̀rọ̀ wọ́n pera wọn jọ wọ́n pè Ìgbòho wọ́n pè wọ́n ni wípé kó sọ̀kọ̀ àwọn rẹ́dí àti ṣe gbogbo nǹkan tó bá fẹ́ pé restoration or whatever restructuring làwọn fẹ́ pé kí wọ́n jẹ́ kó gbé Tinubu wọlé náà pé tí Tinubu bá wọlé ó máa ṣàtúnṣe pé torí pé ọwọ́ ò tí tèkú dání ò ṣe sọ̀rọ̀ Ìgbòho yarí ìgbà tó dijọ́ kẹta àjọ jókòó báyìí tí kò yẹn fi wọlé ni WhatsApp nìkan Ìgbòho máa ń gbé ẹni tó bá sọ pé òun ní direct number wọn WhatsApp bàbá yẹn pè ó dẹ̀ sọ fún ó ní Sunday nítorí ṣe yóò lẹ́yìn anybody ò sọ fún mi ò gbọ́ pé wọ́n sọ pé ó ṣe ojú mi ẹ̀yìn tó máa ní àti gbọ́ information pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ but Ọlọ́run kò ṣàánú ẹ ti sọ pé tí kúlé ò bá pani tòde ò lè pani mo rí àwọn comment kọ̀ọ̀kan kà táwọn èèyàn sọ pé kíní kan ṣe rí ẹni ìjà ọba bá ló pe rẹ̀ lọ́kùnrin ẹ má gbàgbé pé àwọn tó lead squad yẹn wá ní àná níjẹta yẹn obìnrin ló lead squad yẹn wá ẹni tó bá sọ wípé òun mọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ kó wá challenge mi ìgbà tí wọ́n ti dé kó tó di aago 2 òru yẹn tó ti wọlé sí gbogbo àdúgbò pápátá ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ operation yẹn lóru wọ́n seal everywhere pani pé even tó bá call for backup láti ta kẹ́nìbọ̀dì má lè wọlé ẹ má gbàgbé pé gbogbo àwọn bóyìí wà lẹ́gbọ̀ọ́ oníkálukú ti jáde ó pin pé kó ti lọ wọ Èkó lẹ̀ kó tó di Saturday so that gbogbo wa ò ní lọ in convoy báwo náà ṣe mọ̀ tó bá jẹ́ni tó wà nínú ilé pé wọ́n ọ̀pọ̀ èèyàn 9 ọmọ ogun 9 péré ló fèsì àwọn sójà bíi 200 ẹ sọ fún mi kó lágbára bí ẹgbẹ̀jì orí nìkan ló máa kó nìyẹn lọ́jọ́ pọ̀jù so mo ń gbọ́ àwọn nǹkan táwọn èèyàn sọ ó irritate mi mi ò fẹ́ point fingers mi ò lè fẹ́ taba anybody but ẹ bá mú òótọ́ ọ̀rọ̀ ẹ má sọ tí ẹ bá ti mú òótọ́ ọ̀rọ̀ ẹ má sọ mo fi àwọn alálẹ̀ Yorùbá tó jọ dá ẹ̀mí àti yín mo fi wọ́n bẹ̀ yín níta ìbá ti mọ̀ ẹ má sọ àfi ẹni tó bá fẹ́ kọ́lọ́run ṣe ìdájọ́ gbóná lórí òun èèyàn 9 ló fèsì gbogbo ọmọ ṣe pọ̀ tó yẹ gbogbo àwọn irinṣẹ́ tó dẹ̀ kó wá yẹn inú àwa Yorùbá ni wọ́n ti sọ orúkọ tí bọ̀ jẹ fún wọn tí ó tẹ̀ bá ti mọ̀ kọ́kọ́ mo fi ọlọ́ọ̀bẹ̀ yín ẹ má jẹ́ ká sọ ara gbogbo wa ń gbóná lọ́wọ́ torí tó ṣẹlẹ̀
iṣẹ́ ọrùn mi ni a lè má ṣọmọ ìyá ṣùgbọ́n àtijọ́ jókòó ní ẹsẹ̀ ògbèjì kò wá yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn lójijì Lady K tó dẹ̀ gbé well bàrá Sunday ó yẹ yín dáadáa ṣùgbọ́n mo mọ̀ wípé wọn ò ní fi ẹ̀jẹ̀ wọn ò ní fi tó location 419 tẹ bá rò tó ọ̀rọ̀ tẹ́ bá sọ well mo dẹ̀ tún fẹ́ click lórí ọ̀rọ̀ bàbá mi àfa ìyẹ̀rí òkè ṣé ẹ rí bí jẹ́ olówó ẹgbẹ́ voice note mi kó lọ bá ó fẹ́ jẹ níbi tí ò ṣiṣẹ́ sí ó gbọ́ pé wọ́n gbé gbogbo ọmọ ogun pátá ló wà lẹ́gbòó lánàá ó di ẹ̀fọ́ kọ́ṣẹ́ òsì bẹ́ẹ̀ olówó òsì bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tìmẹ̀ èèyàn kan tí mo rí nínú àwọn tí mo lówó torí pé ó ń gbé ládùúgbò yẹn ní academy bọ̀bá àfa pupa kan tó kírun tí iwájú orí ẹ̀ dúdú báyìí tó nírun gbọ̀n òun nìkan ni mo rí ní òde ẹ̀fún bẹ́ẹ̀ lánàá mi ò dẹ̀ ta sí. lẹ́yìn ìgbà tó gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ ayé kò tó ṣe wà bọ́ sórí afẹ́fẹ́ ó ní kò sí Lagos rally ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwa ọmọ Yorùbá èmi ò mọ dẹ́ta fẹ́ ṣíwọ́ bàjẹ́ bọ́ gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ jẹ níbi tó wọ́n ṣiṣẹ́ sí ẹ̀jẹ̀ òun la máa fi tó Nàìjíríà díje olówó gbogbo ẹnu ni mo fi sọ fáwọn tó bá mọ̀ ṣẹ̀dẹ̀ rí ti tàwọn blọ́gà ta sọ akúkú mọ̀ wọ́n ẹ máa ṣe é aṣọ ìpọ́njú òun lẹ̀ wọ̀ oúnjẹ ìpọ́njú lẹ̀ jẹ alálẹ̀ máa mú yín nítorí pé orí platform yìí ni mo ti gbọ́rọ̀ yìí ni mo ṣe sọ síbí ṣùgbọ́n mo mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ kan ò ní kú sípò kà àfi tó bá jẹ́ wípé ìṣe ni Ìgbòho ń jà fápò ara ẹ̀ nìkan ṣùgbọ́n tó wáyé pé fún kọ́ọ̀sì gbogbo àwọn ọmọ Yorùbá tá a mọ̀ pé wọ́n ti sọ wá dẹrú tá a kò rìn láì mọ̀ pé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wà lọ́wọ́ àtẹsẹ̀ tó bá jẹ́ pé tiwa ló ṣe ọ̀tá ò ní rí i mú ṣùgbọ́n àwọn náà máa gbúròó gbọ́ láìpẹ́ ilé aláyọ̀ yóò ní bàjẹ́ o. ṣe gbọ́ ikú ìta òkè pa ni ikú tó bá pààyàn ń ta inú ilé ló ti tẹ̀lé lọ. ẹ̀yin bàbá ọba ẹ̀yin ọba aládéládé tẹ́ ẹ pé bíríkótó tẹ́ ẹ pé ọmọ yìí pé kó gbà tó lóun ò gbowó ó lóun ò gbà ẹni kan jẹ́ kí ẹni tó jẹ́ kó ti di skeleton already kan jẹ́ kó jẹ́ nígbà tó bá jẹ́ tán á ṣẹ̀ wá tún lù ṣe ìwọ fẹ́ kó dìgbà tó bá dépò kan kára tó tu aráàlú o ò lè kára bẹ̀rẹ̀ sí ní tu aráàlú olóògbé MKO Abíọ́lá kò dìgbà tó dórí tó sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ sí ní vie fún presidency kó tó bẹ̀rẹ̀ sí ní ràn yàn lọ́wọ́ ó ràn Haúsá lọ́wọ́ ó ràn Yíbò lọ́wọ́ ó ràn Yorùbá lọ́wọ́ ó ràn Bùtápà lọ́wọ́ ẹni tí ò níyà ẹni tẹ́bi ń pa torí Ọlọ́run ṣẹ́rí náwó wà olówó wà àdúrà tẹ́mi máa ń gbà lójoojúmọ́ ni pé Ọlọ́run ọba ò má ṣe mí lólówó o ṣe mí ní náwó torí náwó àpẹ òkì gbẹ olówó bó ṣe wùn kó kówó jọ sínú ilé òròfo ni kò kì í tẹ́ wọn lọ́rùn òun lọ́rọ̀ ẹ̀yin bàbá mi ọba túẹ́ ẹ lọ gba owó lọ́wọ́ Haúsá ẹ lọ gba owó lọ́wọ́ Fúlàní ẹ kó gbogbo ẹ̀ jọ ṣé rò pé owó tí Buhari gbé sílẹ̀ fún yín pé kẹ́ ẹ fi sọ pé kí Ìgbòho kó má jà ṣé rò pé kí Mr. Skeleton ó lè débẹ̀ ni kì í ṣe kí Bọ́lá Ahmed lè débẹ̀ wọ́n kàn fẹ́ fi da gbogbo ẹ̀rú ni ẹ̀yin bàbá yìí náà lẹ tún wá lọ pé ọmọ yẹn tún wá sọ fún pé nǹkan tó ṣe ó máa lẹ́yìn àti rẹ́yìn tó ní o arẹ́yìn arapa arẹ́gbẹ́ o ṣùgbọ́n ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ̀yin ti gbàgbé wípé ńgbà tí wọ́n máa gbé adé yẹn lóyún lórí olóhun tí wọ́n sọ
ẹni tẹ́ ẹ ti torí ẹ̀ ṣe gbogbo ilé alálẹ̀ ò ní jẹ́ kó débẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ gbàbọ̀dè adé orí yín òun náà lálálẹ̀ máa fi ṣe kíni ló máa fi dé gbogbo yín mọ́lẹ̀ láṣẹ Èdùmàrè. wá ṣe wá rí gbogbo àwọn tẹ́ ń torí wọn dalẹ̀ bàbá ńlá yín láìpò ni wọ́n ń lò fún yín. Àwọn náà dẹ̀ máa fi pọ́njú sínú ilé ayé yín gbẹ̀yìn. Àṣẹ ọ̀run ògún kò yí padà. Ẹ̀yin ọba kóòtù òjire, Haúsá kì í dára wọn, Fúlàní kì í dára wọn, ṣùgbọ́n wọ́n lè lò yín láti da ipò tó wà lórí ẹ̀mí yín yẹn láti dàrú, láti ṣe àmúlùmálà ẹ̀. Ọmọ kóòtù òjire, aláìníròònú jinlẹ̀ ni yín, aláìníròònú jinlẹ̀ ni wá. Gbogbo yín owó gbígbóná lẹ gbà. Torí owó tẹ wá gbà yìí, Ògún ò ní jẹ́ kó mọ yín lọ́wọ́. Yemọja á sọ di gbígbóná mọ yín lọ́wọ́. Ṣàngó àtọya òrìrì ló máa dákó fún gbogbo yín pátápátá látòkè délẹ̀. Àṣẹ tó. Torí pé ẹ jẹ́ kí àwọn ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ kó ṣòfò. Ẹ sọ ọmọ ọlọ́mọ ẹ sọ di ilé ògbà ọ̀nà ògbà lórí pé ó ń wá tura fún gbogbo ìlú. Gbogbo yín pátápátá, Ògún, Yemọja, Ṣàngó, Ọya òrìrì, wọ́n máa dákó fún gbogbo yín pátápátá títí kan ìran yín keje. A lè má mọrúkọ ẹ̀yin ọba wọ̀nyí o, tẹ́ gbowó tẹ́ pín owó, ṣùgbọ́n mo mọrúkọ ọba kan, Kàbírù Àlàní Adélàjà Ọsọ́lọ̀. Wọ́n jọ ń pa, wọ́n jọ ń kun ni, mo mọ̀ yẹn dájúdájú. Mo dẹ̀ ṣì ń bọ̀, part 20 ọ̀rọ̀ ẹ̀ ṣì ń bọ̀ ń ta. Ó rò pé mo ti gbàgbé. Mi ò gbàgbé o. Mi ò gbàgbé. Torí ẹni tó ṣu ló gbàgbé, ẹni tó kò gbàgbé. Gbogbo ìpọ́njú tó kó àwọn ọmọ Ọ̀sọ́lọ̀ sí, ara àwọn mítìnì alálẹ́, mítìnì òru òṣì tẹ́ ń ṣe, tẹ́ ń lọ ṣe àpapín because you are a first class king. Yes, Àwórì ni ẹ́. Ṣùgbọ́n mò ń bọ̀. Ọmọ Múradéhùn, mò ń bọ̀. Máa fún ẹ jẹ, máa gbé fún ẹ. Mi ò bú ọba o. Ẹ̀yin ọba ni mò ń sọ. Ìyẹn ni wípé mo ti gbé adé orí yín sọ̀kalẹ̀. Ìrùkẹ̀rẹ̀ ọwọ́ yín mo ti jù sẹ́gbẹ̀ẹ́ kan. I don't give a damn. He can be on live. So should I leave my program and go to his program? Nǹkan tó bá fẹ́ bá mi sọ, kó bá mi sọ. Èmi sọ tèmi. So tó bá ní nǹkan tó bá sọ pé nǹkan tí mo sọ lọ́sàn yìí is not true. Kó wá ṣàlàyé ẹ̀. Kó ṣàlàyé ẹ̀ mọ́ gbogbo nǹkan tó ń sọ. But I will not leave my program and go to his. Tó bá dẹ̀ wá síbí just to go and drag people to his side. Congratulations. And tó bá ní nǹkan lọ bá Kóìkí olè, ọmọ jàgùdà. And tó bá ní interest lórí nǹkan tó ń sọ, drag them along there. Pápá orí ìṣeré ni. Ibi tó bá wọn ní kálùkù ló ní kálùkù ti lè lọ ṣe program. Mo mọ̀ ti yẹn Ọsọ́lọ̀, Kàbírù Àlàní Adélàjà, ọmọ Múradéhùn, olè, wọ̀bíáwọ̀nbìlìkì, òun àti kí lorúkọ ẹ ti ń jẹ́ tọ́ṣẹ̀ gé ìfún ẹ̀tàn lẹ́nujọ́ mẹ́ta yìí, Wàsíù. Wọ́n jọ ń gbé owó àbọ̀dè, wọ́n jọ ń gbé kiri nísọ̀lọ̀ ni. Mi ò tí gbàgbé ọ̀rọ̀ ẹ, mi ò tí kúrò lórí ọ̀rọ̀ ẹ Kàbírù. Mi ò tí kúrò lórí ọ̀rọ̀ ẹ. Part 100 lọ̀rọ̀ ẹ máa dé. Mo ṣì ń bọ̀.
tí ẹ̀yẹ dá mi lójú gedengbe ni pẹ̀lú ẹ̀rí tó múnádóko owó tó gbà. I don't come to my page and start blaspheming. I don't lie against anybody. I will tell the truth. Say the truth and let the devil be ashamed. Shame the devil and he will flee away from you. Gbogbo yín tẹ́ pera yín lọ́ba. Táwọn Fúlàní tí wọ́n ń kó ẹran gbanú yàrá yín kọjá, wọ́n gbà wọ́n lọ gba àdúgbò aládùúgbò. Tó bá ṣá ti dẹnu ọ̀nà létí yín kò ní yín lára. Adémàdé tó wà lórí yẹn náà ló máa dé yín mọ́lẹ̀. Ọ̀dàlẹ̀ balẹ̀ kù. Ọmọlé ọba ni mí. I know how it goes and I know how it works. Ìrèlú ni ìyá ìyá mi. So ẹ lè fi kankan bò mí lójú. Tá bá ń fi ti Jésù Kristi ṣe, ẹ jẹ́ ká rọra máa ṣe lọ bẹ́ẹ̀. I'm a Christian by choice, not by force, not through hardship. And I'm a freelancer. Olúwa gbé mi síbẹ̀ ni. Pé tí bá yí ẹ sí báyìí kó gbà bẹ̀ lọ. Tí bá yí ẹ sí báyìí kó gbà bẹ̀ lọ. Àmúdẹ̀ dúpẹ́. Ìgbìmọ̀ ìpàdé tẹ́ lọ ṣe ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Lórí irọ́ ni o. Lórí irọ́ tí gbogbo yín tẹ́ jókòó, ẹ ṣe wìtìwìtì, wìrìwìrì lórí irọ́ ni. Ẹ̀kọ́ ò kọlà, ewé ló kọlà sẹ́kọ̀ọ́. We are not all as stupid as you people think. We are not all stupid. But all your plans to make Tinubu 2023 president is already a failed gathering. Failed. Tó bá sọ pé kó grade yàn ní school, wọ́n ní F9 parallel lẹ́mú, kò bend rárá, ó straight ni. Lẹ́yìn kí gbogbo yín pátápátá kẹ́ sán ṣòkòtò yín gírí fún jàǹgbara òmìnira ọmọ kóòtù òjíire. Gbogbo ìjókòó yín kiri, ìjókòó òfò tẹ́ ń jókòó kiri, tẹ́ ń ṣe kiri pẹ̀lú àwọn Fúlàní. Tí wọ́n bá kárí gbogbo ẹ̀tàn. Àti sọ Nàìjíríà di tiwọn nìkan ni. Nigeria wá di a Muslim country and it's not going to be. Ẹ̀yin bàbá wọ̀nyí, èwo nínú àwọn tó ń ṣe ìjàǹgbara yìí lẹ́tí pè jókòó lẹ́tí pè sọ pé wá o tẹ́wọ́ ẹ kó fomi lò ó gbà ó lọ fi ọṣẹ yìí lọ fi fọrí o. Ẹ lè ṣe nítorí ìjẹkújẹ tẹ́ fẹ́ jẹ, nítorí olè. Ṣùgbọ́n ajá mọmọ tiẹ̀ fún lọ́mú, ó mọ tọmọ ọ̀fìyà fàyà. Ẹ máa gbọ́ wìrìwìrì. It's very, very unfortunate that Olóyè Ìgbòho could be in this dilemma, all in the name of saving people out of love. Out of love and pity. And it's not only out of love or pity. It's been predestined that he's going to do it. Àdúrà tèmi ni pé kò ní kú sọ́nà bí èéfín. The man has no money now. He can't spend his money. Federal government want to freeze the account. Both the business, both the personal one, both the daily one that he used to take care of his needs and for his children. All because of you, these babas.
Shame on all of you. Shame on all of you. N tó ṣe yìí ó lẹ́yìn o. Amẹni tó lóhun yẹn. Ṣùgbọ́n bàbá, ta lẹ fẹ́ fi ti yín jọ? Ẹ máa mí kanlẹ̀ lọ́jọ́ kan náà ni. Nǹkan tó lọ́n fi ju gbogbo wa lọ nìyẹn. Kó lo 1 million years láyé. Kó fi gbogbo ẹ̀jẹ̀ àwọn ọmọge àdúgbò, ẹ̀jẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́, ẹ̀jẹ̀ ọkùnrin, ẹ̀jẹ̀ obìnrin, kó fi renew ẹ̀jẹ̀. Kán gé ìfun wọn, kán fi pààrọ̀ tiẹ̀. Kán gé ẹ̀dọ̀ wọn, kán fi pààrọ̀ tiẹ̀. Ó máa kú gbẹ̀yìn náà ni, kábíyèsí Elédùmarè. Alágbára ló lé alágbára, ìmọ́lẹ̀ tí borí òkùnkùn mọ́lẹ̀. Òjì kan lò kan pa òpà kan wò kan ìyá alágbádá iná. Alábẹ́nú àsásí. Ọba tó ń jẹ́ pé èmi ni, òun nìkan náà ló ń jẹ́ èmi ni. Gbogbo ìwà tẹ́yìn bàbá yìí hù ìtẹ́sọ pé tẹ́ hùwà ta ni máa mú mi. Ẹ ti gbàgbé. Wọ́n sọ kinní kan fún yín nínú ilé. Nígbà tẹ́ ṣe kábíyèsí, tẹ́ kọ́kọ́ kí gbogbo àwọn olóyè nínú ilé. Wọ́n ní lẹ́yìn ìgbà tẹ́ ti dìde yẹn pé ẹ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ni kankan mọ́. Ẹ lẹ́tọ̀ọ́ àti dọ̀bálẹ̀ fẹ́ni kankan mọ́. Gbogbo èèyàn gbọ́dọ̀ máa dọ̀bálẹ̀ fún yín ni. Ṣùgbọ́n ẹ̀yin ti gbàgbé, ẹ̀yin ọba yìí ti gbàgbé wípé kò sí lálẹ́ ọjọ́ kan kẹ́ má dọ̀bálẹ̀ fóbìnrin. Ire o. Ire kàǹkà. Èmi ni ti yín, ọmọ yín, ọ̀rẹ́ yín, ọmọ Tádé ṣe Ẹfúnṣayọ̀, Ọbátúlá, Darlington, onígbàkulé kejì. Tàbá tún ní ẹlòmíì àtúnpè lónígbàkulé kẹta, èèyàn kan ṣo náà ṣe ni. À ń tò grade bó ṣe ń wá, bó ṣe ń gorí àpèrè la ṣe máa fi ń tò. Ọmọ onígbàkulé ni mí, èmi lọmọ irinwó ọ̀pọ̀ ẹgbẹ̀rún ọ̀jẹ̀, ọmọ arúgbó olúfà tí ń tòṣùmàrè, àdàgbà má dà kan gẹrẹ. Bẹ́ẹ̀ ni. Ọmọ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́, ọmọ onílù kan gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, tẹ́lẹ̀rú ò gbọdọ̀ jó àfọlọmọ. Èmi lọmọ àgbò tó jèrè, àgbòdì ń ọ̀kẹ́rẹ́, ọmọ ọba elérìgì gbẹ̀dú gbẹ̀dú gbẹ̀dú. Kò sí bó ṣe lágbára tó, wá dọ̀bálẹ̀ fóbìnrin gbẹ̀yìn ni. Kò sí lálẹ́ ọjọ́ kan kí millions of ọkùnrin kó má dọ̀bálẹ̀ fóbìnrin. Ẹ rò pé ẹ lè ṣe gbé. Àṣepamọ́ lẹ ṣe. Kì í ṣàṣegbé. Olódù ọmọ àrè, orí gbogbo ẹ lè mú jẹ. Bẹ́ẹ̀ ni MKO, ewu wà lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Ṣùgbọ́n àwọn bàbá wọ̀nyí, àwọn lọ̀dàlẹ̀ tó máa bálẹ̀ kú, ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ àbálẹ̀ lọ. Adé tán gbélé yín lórí, ó ní ohun tó sọ fún yín. Wọ́n ní kẹ́ má fi balẹ̀ jẹ́. Kẹ́ má fi dá rògbòdìyàn sílùú. Kẹ́ má fi dalẹ̀, ṣùgbọ́n ẹ fi ń dalẹ̀, ẹ fi ń dalẹ̀ ìlú Kóòtù Òjìrè. Ẹ máa wò. Ẹ máa wò bí, ẹ máa jẹ́ ká máa wo bí tẹ́ máa bá yàrá já. Ó likely kí n ṣe program kan lọ́la lórí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams, lórí fídíò tó gbé jáde, ọ̀rọ̀ tó sọ. It's not so. Ó lè jẹ́ obìnrin, ṣùgbọ́n ògbóǹtarìgì ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá, ọmọ Kóòtù Òjìrè. Àwórì ilé mi wà
lè ti ìdílé ìyá ẹ̀ ti ìdílé bàbá mi Àwórì níwà. O lè jáde síta kó sọ nonsense. You can't just sweet talk people. Àwọn kan sọ pé kí n má ti ṣe program yẹn kí n má ṣe kinní kan. But it depends on nǹkan tó bá ṣẹlẹ̀ within now àtìgbà tí mo bá retire sórí bed or till 10 o'clock tomorrow morning ni mo ṣe máa jáde fún interview tó ṣe. You don't say what you said. Never in Yoruba land. I'm not attacking you. I just want to put you through because it's like you don't know. Mọ ohun tí à ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Èmi Ewùsì, ọmọbabìnrin, màá ṣàlàyé. Kẹ́yìn náà kẹ́ má tún bẹ̀rẹ̀ sí ní ṣègbéraga ṣíkìn. Wọ́n ní kí n má ti ṣe, alẹ́ yìí ni mo fẹ́ ṣe. Mo ní màá tún ṣe lọ́la, wọ́n ní kí n dúró. I will see. Tí Gani Adams tó bá fẹ́ try láti prove fún mi pé mi mọ nǹkan tí mo ń sọ, I will bring him to life. I will bring the topic. Mo lè ṣiṣẹ́ láàárọ̀ ọ̀la. Títí bàbá mi bá gùn mi. Aago 10 àbọ̀ la wà ládùúgbò tèmi ń bí ní alẹ́. Níbòmíì àárọ̀ la wà, níbòmíì ọ̀sán, níbòmíì ìyálẹ̀ta, níbòmíì ọ̀gànjọ́ òru. Tó bá yẹ pé ọ̀gànjọ́ òru lẹ́wà, ẹ sùn gbẹ̀rẹ̀, ẹ jí kíkan. Káàtì ní kíra wà nìyẹn o. Láwórì, ká sùn gbẹ̀rẹ̀ ká jí kíkan, ìyẹn ni pé a sùn pẹ̀lú àlàáfíà, pẹ̀lú ara tó nà. A wá jí kíkan with vitality. Láṣẹ Èdùmàrè. Ká sùn gbẹ̀rẹ̀ ká jí kíkan, àní tójú orun dójú kú, àní ti bí àlábẹ̀rẹ̀ àrọ̀. Àwa tá fẹ́ lọ gbára lélẹ̀ nísìn, àní tójú orun dójú kú, àní ti bí àlábẹ̀rẹ̀ àrọ̀. Ọwọ́ ọlọ́wọ́ ò ní yí wa lẹ́gbẹ̀ẹ́ padà. Àwọn tó dẹ̀ ń jí lọ́wọ́lọ́wọ́ ládùúgbò kan, bẹ́ẹ̀ ṣe ń sọ̀kalẹ̀ kúrò lórí ibùsùn yín sílẹ̀, ilẹ̀ ò ní jì mọ́ yín lẹ́sẹ̀. Ire o. Gbogbo ẹ̀yin tẹ́ wá sórí fọ́nrán mi lálẹ́ yìí, MKO Ọláàdúrà ti ṣe tèmi. I thank you. This is my first time of seeing you. Greg Adebisi, this is my first time of seeing you. You might have been part of the people that are always behind the scene. I appreciate you that I'm able to read from you. Greg Adebisi, Ewa announce pé Koiki wà online. You don't do that, my brother. It's very bad of you. You are on somebody's page. Somebody is saying is doing something, and you came to announce that the people should leave that place and go to another place. You don't do that. Okay? God bless you. Ibi tó yé yín dé lẹ ṣe dé yẹn. Ó lè jẹ́ pé ẹ̀yin ti Koiki náà ni. Ṣùgbọ́n nǹkan tí Koiki ṣe ó lè ní. Tó bá yẹ kí Koiki tí ò bá dá wàhálà millions tó dá sílẹ̀ ní GoFundMe, billions of naira tó jẹ́ kó parun. Àwọn tí nǹkan tó wà ní kí náà sí ń pè ní detention àbí bọ́nà sọ pé wọ́n kó wọn sínsìn, àrówó gba lọ́ọ̀yà tá máa fi tú wọn sílẹ̀. Now we are starting all over again to fund for money. Àṣẹjàre bàbá mi Adésínà Saheed. Bàbá mi kì í ti gbé ọmọ Olúwẹ̀hún gbèrè o. Koiki didn't call me this afternoon on my live show. It was somebody that called. That was not him. That was not him. I know his voice very well. We are friends on WhatsApp. I've messaged. I copied him my first video of his rubbish. Kó tó di pé mo jáde wá, mo pe witness, because people are saying that what I was saying was not right. And I don't like people accusing me or, tagging me as a rumor monger. I have nothing to rumor about you. Tó bá ṣe dáadáa, I will come here, I will praise you. Tó bá ṣe tí ò bá dáa, I will come here, I will tell you. And that doesn't mean that I hate you. I don't hate you, but I hate the spirit that you are working on.
that particular time, or the spirit that lives in you that is making you to become stupid. Because in Goto Shensi, billions lówó tí Yorùbá nation ton lose. Billions. Ede ma wo òyìnbó kede nìyí. One way ni wọ́n gbọ́. Go no gbọ́ wọn gbọ́ come. Ton de ti mọ̀ pé Nigeria ìwà pé ká máa jalè, ká máa dribble yan yẹn ó pọ̀ lọ́wọ́ wa. What has he to say? Ó sọ pé billions tí wọ́n gbé sílẹ̀ fún Yorùbá nation, owó logistic ni. Logistic wèrè wo? Ṣé yan wọ́n sọ pé kí wá sórí Facebook ni? Ṣé be mi mo máa ra data mi síbẹ̀? Huh? God bless you. Ẹ ṣé gan ni mo dúpẹ́ gbogbo yín pátá. Ẹ jẹ́ kí n wò láti bí báyìí bóyá máa lè scroll down orúkọ. Anyway, tí bá lè scroll down orúkọ gbogbo yín pátápátá ni mo kí because ṣé tí kíni ẹ bá ń lọ sókè àwọn orúkọ yẹn máa hang ni. But mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá lọ́kùnrin àti lóbìnrin gẹ́gẹ́ bí mo ṣe sọ. Mo retí ọ̀rọ̀ látọ̀dọ̀ Gani Adams from now till 10 o'clock tomorrow morning. Tí mi bá ti gbọ́ nǹkankan máa jáde síta. He needs to be corrected because what he said is totally wrong. And if he doesn't know the meaning of Ààrẹ Ọ̀nà Kakanfò, we have to make him understand. I'm not fighting him. No. I just want him to know that what he said was wrong. And you cannot claim what you are not. Because gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nípa Nigerians, it goes over the world. Òun náà ló ṣe jẹ́ pé kó jẹ́ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì no gbéra wọn lérí àwọn ọba tó fi jẹ́ pé wọ́n fi pálí lé wọn lórí láláùsà. Wọ́n gbé pépà lé wọn lọ́wọ́ tó ń pè ní certificate. Táwa bọ́ sí ìlú tá máa ṣe bí ẹni tí ẹ ká gbàgbé. Ire o, ire kàǹkà. Love you all. Thanks very much. See you tomorrow noon. Láṣẹ Ìdùmarè. Ire o.